ẹ̀yin yẹ̀yẹ́ celebrities ayé yín ò mú wá ayé yín ò ta sánsán kò smell nice let's come to think of it ẹ̀yin kan lẹ máa ń sunkún wípé yèyé mẹ́ṣọ̀ kì í kí yín kò kí ń celebrate yín lẹ máa ń sunkún congratulation messages látọ̀dọ̀ yèyé mẹ́ṣọ̀ bó tó bá jẹ́ wípé ẹ̀yin tẹ̀ ń sunkún ẹ ti máa ń kí woman yìí yèyé mẹ́ṣọ̀ ẹ̀yin náà ti máa ń celebrate wọn lórí platform yín lórí page yín I'm quite sure àwọn náà máa ṣe kí ni wọ́n máa celebrate because àwọn tí wọ́n jọ ń celebrate ara wọn wọ́n mọ ara wọn but ẹ̀yin tẹ̀ for once tẹ̀ celebrate woman yìí yèyé mẹ́ṣọ̀ Lizzy Anjorin Lawal for once kẹ́ ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ rí woman yìí lọ́jọ́ tó bá ń ṣe nǹkan ẹ̀yẹ lọ́jọ́ tó bá gbé nǹkan ẹ̀yẹ síta kì í kí wọn. ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀ báyìí arábìnrin ti jáde tán fún Lizzy Anjorin wípé àwọn celebrities wọn ò kí bí ó ṣe gba doctorate rẹ̀ wọn ní wọn ò kí o ó níbẹ̀ wọn á dẹ̀ máa complain wípé Lizzy Anjorin kì í celebrate àwọn ẹ̀yin èèyàn wa arábìnrin yìí yóò bú gbogbo àwọn celebrities ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó wí. ẹ̀yin yìí kan náà lè máa ń set woman yìí up for bully for dragging ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù orí ẹ bẹ̀rù àdàbí. Since yesterday this woman posted on her Instagram page and I went through it this morning to see maybe àwọn tí wọ́n máa ń sunkún congratulation messages àwọn tí wọ́n máa ń wá kí yèyé mẹ́ṣọ̀ kó celebrate àwọn maybe I will see them this is another chance for them láti celebrate the woman because tó bá celebrate me definitely I will celebrate you this is another time for you to celebrate this woman that tẹ̀ ń wá kí wọ́n máa celebrate yín ẹ̀yin wá kí yèyé mẹ́ṣọ̀ máa celebrate yín but ẹ̀yin ò celebrate ẹ̀ láti ọjọ́ tí wọ́n ti ń gbé nǹkan oríire síta wọ́n tún wá gbé another nǹkan oríire síta láti àná tún lọ kí woman yìí lọ kí yèyé mẹ́ṣọ̀ go to her Instagram page go and see if you will see any of these people àwọn yèyé celebrities yìí if you will see any of them saying congratulations on her page no just look at it mi ò rí kankan nínú wọn mi ò rí the only two celebrities that I found there they are just on mutual friend àwọn tó yẹ pé wọ́n ti jọ wà tí wọ́n ti jọ máa ń kíra wọn but àwọn tí wọ́n máa ń set woman yìí up for bully lọ́jọ́ táwọn bá ń ṣe nǹkan tí wọ́n máa ń wá kí yèyé mẹ́ṣọ̀ Lizzy Anjorin Lawal kó kí àwọn mi ò rí wọn nínú platform woman yìí yèyé mẹ́ṣọ̀ mi ò rí wọn kí wọ́n ṣe common congrats on her page under the post ẹ bẹ̀rù orí ẹ bẹ̀rù àdàbí o ò kí mi o ò rí mi lọ́jọ́ nǹkan ẹ̀yẹ mi please how do you expect me to celebrate you tí wọn náà bá gbé nǹkan oríire síta why will you what audacity will you have to call me out wípé mi ò kí ń kí ẹ mi ò rí mi kí n celebrate ẹ when you have never celebrated me please don't ever my expect wípé o máa rí sí ojì mi kí ló dé ẹ fi woman yìí sílẹ̀ náà rí lọ́jọ́ nǹkan ẹ̀yẹ kí n celebrate ẹ so why will you now be expecting any greetings from her why will you now what audacity will you have láti máa set yèyé mẹ́ṣọ̀ Lizzy Anjorin Lawal for dragging this is another chance for you this is another time this is another way láti get it right with yèyé mẹ́ṣọ̀ wípé mo fẹ́ kó máa celebrate mi o mo fẹ́ jẹ́ kó máa rí mi o èmi náà ti celebrate ẹ o tí o yèyé mẹ́ṣọ̀ Lizzy Anjorin Lawal tó o bá kí lọ́jọ́ nǹkan oríire tiẹ̀ dandan ó máa kí ìwọ náà but o ò kí why will you now be expecting from her as how now.